agogo idẹ awo mi ròde òde ire. Ìmùlẹ̀ tí wọ́n láwo ìṣẹ̀ṣe awo méje awo ire. Ètò àgọ́ lọ́nà kọ́mọ awo. Ọ̀tẹ̀ ìtura olúgbòǹgbò mi awo méje awo ire. Olúwo máa jagun máyé. Ó di pí, ó di wọ̀, ó di pírípírí wọ̀, ó tó pí, àjẹpín, àjẹbomi ìyàmú. Ó di pí, ó di wọ̀, ó di pírípírí wọ̀, ó tó pí, àjẹpín, àjẹbomi ìyàmú. Ọ̀sẹ̀ ìtura bàbá onígbàrún bàbá sọ̀rọ̀ pé mo. Bàbá onígbàrún bàbá sọ̀rọ̀ pé mo. Àwọn lọ́gbọ́ dájú, àwọn lọ́gbọ́ dájú. Mo tíjú wá bá mi ọ̀tún, mo rí ìgbérí, ó borí borí o. Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà káalẹ́ ń bí yìí o. Mo kí baálé eléyìí o, ìyálé eléyìí mo kí yín, ẹ̀yin ọmọge eléyìí mo kí yín, ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọmọkùnrin gbogbo ilé ni mo kí wọn òyìn lódì kan o. Èmi ọmọ yín náà ni o, atákéré kò sí ó mú bọ́jú o. Lókùmọ́nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, olóòtú abala ìtumọ̀ àlá. Aláwo la fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí. Epo pupa. A ti sọ àlá yìí rí, ó ti pẹ́, ṣùgbọ́n fẹ́ràn ní tíráàkì lọ́ba lọ nígbà yẹn. Àwọn èèyàn wá ní ká lo taláwòrán rẹ̀ bá a ṣe ń lo tàwọn yòókù. Aláyèépa wo ní kó nínú ayé ẹ̀dá? Ṣé mo ti máa jẹ́ kó yé wa pé àlá ọ̀gọ̀ ẹni tó lálàá lọ́gọ̀? Ọlọ́run ọba tó dá wa kò dá wa fún ìyà jẹ. Wòmí, sórí bí ayé bá léni lójú ayé tí wọn ò bá ní. Àsìkò ìgbà tí ọba fi ẹlẹ́dàá rẹ̀ rọ̀ sínú ilé nígbà tí omi ara rẹ̀ bá ti sùn, tẹ́jẹ̀ ara rẹ̀ bá ti sùn, ìgbà náà lorun máa kunjú o. Àwọn ẹni ibi a máa lágbára lórí kádàrá ẹ̀dá tẹ́dá bá ti sùn, ṣùgbọ́n tó bá ti gbára lé Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run rẹ̀ ò fílẹ̀ wọn ò ní rí wọn náà hùn. Làbí ń sọ pé jẹun kó máa dá inú sí méjì sí mẹ́ta. Àyàfi gbogbo okùn jẹnu dùngbẹ̀. Àyàfi fi gbogbo òru gànjọ́, àyàfi ṣùbọ̀ ọ̀kù bí ẹja inú omi. Ó tó sùn lálẹ́ gbàdúà. Tọ́ba tó tají láàrin òru ṣàdúà. Máa gba àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sì máa ṣe sàárà, máa ṣàdúà. Ààyè ogun ọ̀tọ̀ o. Àdúà kò ṣeé yọ dànù nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Tọ́ba wá jáládùá dáadáa, àbáláwẹ̀, àbónísàárà gidi. Kò sí ni Ọlọ́run ó máa fàṣírí kọ̀kọ̀ hàn ọ́ lójú oorun. Gbogbo aburú tọ́ba bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọ, Ọlọ́run ó máa fi hàn ọ́. Dáadáa tọ́ba bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọ àti àkóbá tó lè tibẹ̀ jáde, Ọlọ́run á máa fi hàn ni. Tí aburú bá ń ṣẹlẹ̀ lórí iṣẹ́ ẹni, Ọlọ́run á máa ti bí àlá túnú àṣírí aburú tí ń ṣẹlẹ̀ sí yàn, Ọlọ́run á máa ti bí àlá fi hàn ni. Bí yàn bá fẹ́ rìnrìn àjò, tí rìn àjò yìí bá da, tí ó bá mú kú lọ́wọ́ àbí yóò mú orí lọ́wọ́ àti bí àlá, Ọlọ́run á máa fi hàn ni. Bá ọba ń bọ̀ rẹ̀ rìn, tó bá jẹ́ pé ikú tí pa ni ọ̀rẹ́ bá ní, Ọlọ́run á máa ti bí àlá túnú àṣírí ọ̀rẹ́ ẹbú. Ọ̀rẹ́ ẹbú ò ní bá wa gbé ìran ẹbú ò sì ní ṣẹmọ́ gbogbo wa lára o. Wòmí, ọ̀nà tálà máa gbàṣẹ, ọ̀nà tọ́lọ́run gbà fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíín bẹ tó jẹ́ pé tóun bá ṣàgbín lójú oorun yóò rówó ńjọ́ kejì ni.
àwọn tó wá jẹ́ pé tí wọ́n bá sà ọ̀nà máa ń dí mọ́ àwọn lọ́wọ́ pọ̀ jù ẹ wo bọ́lọ́run tó ti ṣe tí ẹlòmíì bá lálàá sí yàn yìí pé lágbájá o òun rí i pé nǹkan báyìí ṣe ẹni yẹn òun gangan tó lálàá sí yàn òun ni nǹkan yẹn ó sì ṣe ẹ máa wo bọ́lọ́run ṣe tó tẹlòmíì bá lálàá yìí pé nínú ilé yìí tóun wò lọ́ọ̀kan yìí òun báyìí ṣẹlẹ̀ ń bẹ̀ o ọ lè jẹ́ pé ọ̀tọ̀ làwòrán ni tí ó rí ṣùgbọ́n nǹkan yẹn ó ṣẹlẹ̀ nínú ilé yẹn o ṣùgbọ́n ẹni tó la sí òun kọ́ ní ó ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ níbi tí ó ṣẹlẹ̀ inú ilé yẹn kan náà sì ni ẹ wo bọ́lọ́run ṣe ń tò àlá tọ́lọ́run sì fún ẹlòmíì orílẹ̀-èdè lọ́lọ́run rán sí àlá orílẹ̀-èdè lẹ́lòmíì máa rí ó lè ní kọ́ńtírì báyìí òun bára òun bẹ́ẹ̀ ń báyìí ẹlòmíì agboolé alágboolé ẹni ẹlẹ́ni ládùúgbò lọ́lọ́run rán lòmíì pé kọ́ máa lálàá tiẹ̀ sí ẹlòmíì gan lálàá sí lè rí ẹni ẹlẹ́ni ní máa lálàá sí ẹ rí obìnrin míì kọ́kọ rẹ̀ ọmọ tí ì so yóò ti rí lójú oorun kọ́kọ rẹ̀ ọmọ tí ì tọ̀ yóò ti rí lójú oorun ìgbà tí ó bá ti ṣàbòsí pẹ̀lú ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà sì lọ́kọ gidi míì náà tíyàwó rẹ̀ bá ń jẹ ní lẹ́sẹ̀ ojú oorun lòun náà ọlọ́run máa tún náà àṣírí fóun náà lójú oorun àlá kò sí kó dànù nínú rìn àjò ayé ọmọ ẹ̀dá o epo pupa a ti sọ àlá kan rí nígbà kan nípa ata pupa ata ojú oorun pé irú àláwò làláyì tí a bá rí ata lójú oorun a ti sọ̀rọ̀ lórí àláyì rí èyí tá a sì kọ́kọ́ sọ yìí àwọn èèyàn pè púpọ̀ jù lórí àláyì ṣàwárí àláyì part 1 lèyí tá a sọ yẹn lórí epo pupa àbí lórí ata pupa tí a bá ń reta lójú oorun ṣàwárí ọlọ́run o ọba àrà ni oríṣiríṣi ní máa gbà túnà àṣírí àwọn ẹni ibi àrùn kan náà ni wọ́n máa fi ṣe èèyàn o wọ́n wá lè yí padà ẹlòmíì tó bá jẹ́ pé ata ni wọ́n bá ń gbé wájú rẹ̀ ẹlòmíì epo ni wọ́n máa gbé síwájú rẹ̀ ẹlòmíì ẹ̀jẹ̀ ni wọ́n máa rí ìtumọ̀ kan náà sì ní mẹ́tẹ̀ẹ̀ta ń bá wá ṣùgbọ́n àwọn ibi tí kálukú wọn tún yà sí ọ̀tọ̀ọ̀tọ̀ tún ni wọ́n tún yà láwọn agbègbè ibòmíì sórí epo yìí epo pupa yìí epo pupa yìí àwọn àgbàlagbà máa pè é ní omi ayé wọ́n máa pè é ní omi ayé àṣírí pọ̀ lára epo pupa gan-an epo tó ń fi ṣe bẹ̀yẹn gan-an ni mò ń wí fún ọ àṣírí tí ń bẹ lára rẹ̀ ọlọ́run ọba o àǹfààní rẹ̀ pọ̀ ju ọbẹ̀ lásán tẹ̀ fi ń ṣe yẹn lọ epo pupa náà ni mo wí ó tún yẹ̀gò epo pupa tẹ̀ fi ń ṣe bẹ̀ ìmọ̀rúkọ tẹ̀yìn ń pè lórílẹ̀‐èdè ibi tẹ́ ẹ bá wà o epo tá a sáà fi ń ṣe bẹ̀ tó pupa òun ni mò ń wí fún ọ. ọlọ́run má dà wá láàmú o tí ayé bá fẹ́ gbé fìtínà bá ní ẹni tó lòkè ẹni tọ́lọ́run ti sọ lòkè tí wọ́n bá fẹ́ sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ tí ó túká tí wọ́n bá dẹ epo pupa sínú ayé rẹ̀ òun tọ̀hún yọ jẹ gbèsè ju nǹkan míì lọ ọlọ́run má jà yóò dẹ epo pupa sí wa. ẹ para alẹ́ ẹ pèrò ọ̀nà ìyáálé ilé ẹ yé pariwo bọ̀dá kílẹ̀ yìí ẹni kí ni wọ́n ń wí eléyìí kọjá kí ni wọ́n ń wí kọ́gbọ́n ń bẹ̀ bọ́ọ̀bá ọlọ́run ò ní já burú ọ̀sẹ̀lẹ̀ sí ẹni ọba kan jọ́ mi wọ́n gan lè sọ fún un pé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ni ẹnìkan ò ní ẹ mú eku wá ẹnìkan ò ní ẹ mú ẹja wá ẹnìkan ò sì ní ẹ mú màálùú wá yorùbá ní ìfura lóògùn àgbà wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjájì bó ní ọba fura olè oko ni olè ayé ò ní kó wa ní dúkìá lọ o olè ayé wọn ò ní kó wa ní dúkìá lọ o ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ àlẹ́ mi ọmọ yín náà ni ìkùmọ́nà ọmọ ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 08032983298 kọ́májọ́hùn nìkan tí a tún fi kàn sí 08133155111 ẹ máa bá mi ká lọ.
Ikú tí ìbálòpọ̀ ẹ̀yà fún wa. Gbòǹgbò ọ̀nà kó gbàgbọ́ àwa kú. Gbòǹgbò ọ̀nà mo jíjú mo wá fáwọn òsì. Orí ìgbàgbọ́ ó sì wo kọ̀wé. Gbòǹgbò ọ̀nà kó gbàgbọ́ àwa kú. Gbòǹgbò ọ̀nà ikú tí ìbálòpọ̀ ẹ̀yà fún wa. Mo jíjú mo wá fáwọn ọ̀nà láti lè bàbá. Orí ìbálòpọ̀ máa tó ṣe kó nílẹ̀ tó ṣe kó nílẹ̀. Ikú tí ìbálòpọ̀ ẹ̀yà fún máa wọ. Gbòǹgbò ọ̀nà kó gbàgbọ́ àwa kú. Gbogbo tẹ́fà ti wí gbogbo àná máa tẹ. Kàkàtà ní ìtẹ́lẹ̀ òjò òkú. Tolókùn sọ̀tẹ̀ ní ìtẹ́lẹ̀ òjò òjò òkété bá ti balẹ̀ lórí ẹ̀ẹ́dọ́. The Bluetooth device is ready to pair. tó ẹ̀yin ìyá mi gẹ́gẹ́ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo bá wa sọ lẹ́ẹ̀kan àní kàn dààmú o epo pupa ò dáa lójú oorun èyí tó wọ́pọ̀ jù kì í ṣe pé gbogbo àlá ní í ṣẹ o gbogbo àlá kọ́ ní máa ṣẹ o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlá tí à ń tẹ̀ ránṣẹ́ sí yín à ń sà ní kọ̀ọ̀kan àlá pọ̀ bọ́láhùn ṣe ń fún kálukú lálàá àti ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn àlá tó kọ́mọ̀n jù nínú ayé tó wọ́pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lèyí tó jẹ́ pé à ń yọ ní káàkàkà tá à ń sọ jáde a lè sọ gbogbo àlá tán o so ti yé dáadáa báyìí nísìn bọ́láhùn ti fi hàn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kì í ṣe pé gbogbo àlá òun la lè sọ o gbogbo àlá kọ́ o èyí tí ó wọ́pọ̀ jù táwọn èèyàn máa ń lá òun là ń sọ̀rọ̀ lé lórí jù tó bá wá lálàá kan tí ó bá papọ̀ mọ́ gbogbo èyí tá a ti sọ ìwọ sáwà darapọ̀ mọ́ gúrúùpù yìí só ti ń gbọ́ báyìí àwọn ò ní yùwìkúwì fún a sì ní darí rẹ̀ lọ ibi tí ò dáa ẹ á máa lọ ṣe kíní kan máa lọ kó kíní kan wá kò sí o kò sí ohun tọ́jọ́ o bó ṣe rí gẹ́lẹ́ láti ṣàlàyé rẹ̀ fún ọ ẹ lọ gbé kíní kan wá lọ gbé kíní kan wá kò sí ohun tọ́jọ́ o ọlọ́run yọ ṣàforíjì fún gbogbo wa o tó ẹ rí i pé tí ẹlòmíì bá fẹ́ra kù tó bá ti rí epo pupa lójú oorun nǹkan oṣù rẹ̀ ó dé níjọ́ kejì kódà tẹlòmíì bá débi pé tí bá ń lọ tó bá rí epo pupa bí ò rí nǹkan oṣù rẹ̀ tẹ́lẹ̀ yóò rí ìyẹn bẹ́ẹ̀ tí wọ́n bá da epo pupa síni lára ní ojú oorun tàbí epo dà sí èèyàn lára lójú oorun àmọ́ bí epo ṣe dé ara èèyàn kìí ṣàlátọ́ dáa ṣùgbọ́n má wàá jáyà jù má ti jáyà jù àdúrà ni kó o ṣe kó o sì gbààwẹ̀ kó o ṣe sàrà àbágbára rẹ bá ti mọ aláì yóò kú lọ́nà fún un. tí wọ́n bá ń bun èèyàn lókun pupa lójú oorun tí wọ́n fi tààyàn lọ́rẹ̀ lójú oorun ìpọ́njú ni. irú àlá báyìí àmì báyìí wọ́n máa fi gba arísìkí ọwọ́ ẹni tàbí kí wọ́n fi tú arísìkí ọwọ́ ẹni ká láti gbé ìpọ́njú fún ni ẹni títí ń jẹ títí mu títí ń bun ni wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí ó máa bá ara tí ó máa tọrọ jẹ. ẹ̀ ń gbọ́ mi báyìí. bákan náà téèyàn bá ń ta epo ní ojú oorun kẹ́nìyàn ó múra dáadáa iṣẹ́ tí ń ṣe lásìkò ìgbà yẹn gbèsè díẹ̀ yọ wọṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ti gba àwẹ̀ tó ṣàdúà tó sì ṣe sàárà ọlọ́run yóò dá aburú padà lọ́dọ̀ ẹni títí ń bọ̀. àwọn ọ̀nà tí epo pupa àwọn ọ̀nà tí tó pín sí ni wọ́n búyàn lójú oorun ni o èèyàn rà lójú oorun ni o ọ̀dà síyàn lára lójú oorun ni o gbogbo ọ̀nà tó gbà wá ìpọ́njú ni ayé fi dẹ wàhálà sí ni ọlọ́run o wọ́n ní òsì ní pọmọ ogúnnugún ìyà ní pọmọ àparò ọ̀tá alẹ́ ọ̀tá òde amọ́nisẹ́ni afàìmọ́nisẹ́ni àṣìnìtàbánidárò tó ní pé bọ́lọ́hùn ṣe ń gbé wa ga kò dùn mọ́ òun yóò wọṣọ ọ̀pọ́njú
yóò wọ bàtà òsì yóò kúkú oró yóò jìyà ẹ̀sín yóò ṣẹ̀sì kúrò láyé yóò tún ṣẹ̀sì bọ́ bá dọjọ́ ìgbéǹde ẹ sọ pé àmì níbi tẹ́ ẹ bá wà ọlọ́run ó gbé yín ga jọ̀tá yín lọ ọ̀tá yín wà á tọrọ jẹ lọ́wọ́ yín lágbára ọlọ́run tọmọtọmọ aláyé ọ̀dà o aláyé ọ̀dà kódà níbi tí àwọn ìka èèyàn burú dé wọn a máa gba àwọ̀ ọ̀yá èèyàn wò àbí àwọ̀ ẹbí ẹni wọ̀ láti jẹ́ pé kọ́ máa bu epo pupa fún ni lójú oorun tàbí kéèyàn máa bu epo pupa fún wọn lójú oorun àlá burúkú ni àlá burúkú ni wọ́n fi dá wàhálà alẹ́ ni wọ́n fi tú ìdílé ká ni wọ́n fi sọ létí ń dùn dòwe ilé kíkan ni ilé títí ń dùn nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa kò ní ká o ọ̀tá ò ní sọ̀kò ìbànújẹ́ síbẹ̀ o ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o àdúrà gbogbo wa ọwọ́ wa ń lárú àlá báyìí sàárà àwọn olèyàn tún lè ṣe pẹ̀lú rẹ̀ ẹ ṣeun. èyí kọ́tọ́ ṣẹlẹ̀ mẹ́ ni pé tó bá jẹ́ pé àlá yìí wọ́pọ̀ àlá báyìí tó bá wọ́pọ̀ téèyàn bá ń la jù ọ wàá lọ ra èso kọ́pọ̀ èso yìí kò níye o dì í ní bí ọ̀rá kọ̀ọ̀kan oríṣiríṣi èso kò dì í ní bí ọ̀rá kọ̀ọ̀kan kọ̀ wá tó bá jẹ́ ọkùnrin bá ní ńlárú àláyè èèyàn 9 ló gbé fún tó bá jẹ́ obìnrin ní ńlá àláyè èèyàn 2 ló gbé fún aburú yóò sì fòkó nù ayé rẹ̀ gbọ́n mo wí aláburú yóò sì fòkó nù ayé rẹ̀ àwọn ọ̀tá ní máa dánrú àrà bẹ́ẹ̀ wò àwọn ni wọ́n máa dẹ̀dẹ̀kúdẹ̀ bẹ́ẹ̀ wò àwọn ni wọ́n máa dán wò bẹ́ẹ̀ aburú ò ní kàn wá tún wá gbọ́ tí bá tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n wo ló tún lè dá sí i lọ́wọ́ ẹrú inú àrò tí wọ́n ń dáná gbogbo ìgbà ìlú tí ọ̀wá sáàrò ńkọ́ táyà pé kó pọ́ọ̀tì ni wọ́n ń lò mbẹ́ ọgbọ́n wo làwa wá lè dá sí i ọgbọ́n ń bẹ nú àárọ̀ ìrìn ẹsẹ̀ ní òní ọ̀nà táwọn àgbàlagbà ń dágbọ́n sí irú ètò báyìí ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ríbi tí àrò bá wà ẹ kọ́kọ́ lọ ku eérú inú àrò ó ti ku eérú inú àrò bu epo pupa díẹ̀ sí buyọ̀ díẹ̀ sí kékeré sórí kó tó sùn lálẹ́ kọ́kọ́ fi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ti pò mọ́ra wọn yìí kọ́kọ́ fi para látòkè délẹ̀ kó wá lọ sanra fi para kó fi sanra tó bá di àárọ̀ ọjọ́ kejì kó tó di pé ó lo ìpara kó tó di pé ó wọlé ìwẹ̀ tó fi para bẹ́ẹ̀ kó tó wẹ̀ ṣé bẹ́ẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ó ti tán ó ti lọ ìwọ tó wá wà nílùú tó jẹ́ wípé kò sí igi ìdáná gáàsì lẹ́ ń lò lọ́ ń mú iyọ̀ lásán kó sì fi epo pupa díẹ̀ sí ó fi para lálẹ́ tó bá ti fi para lálẹ́ tó tóbi ìṣẹ́jú 5 ó lọ sanra ó sì lè wẹ̀ kankan ọ̀sẹ̀ ìbò tó ọba wẹ̀ lé tó bá dáàárọ̀ ọjọ́ kejì ó tún fi para bákan náà ó tún tún wẹ̀ bákan náà ó rí i pé àbúrú yó sórí èyí tí mo wí fún ọ yìí lásán ìdè tí máa túnú ara kì í ṣe kékeré o kì í ṣe kékeré níjọ́ tá a bá ń sọ ìwúlò iyọ̀ á sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà yẹn ọgbà o ìdè ayé ò ní dè yín o ẹ ní kú tògótògó o àdákì ìrókò àìmọ́ bọ̀ álé o ìdà ìrókò ọmọ bọ̀ álé o gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ ní lọ bẹ́ẹ̀ ẹ bọ̀ bẹ́ẹ̀ àgbàrá kì í balẹ̀ kọ́ máa fọwọ́ kó nǹkan o ẹ kọ́ láwálé ẹ kọ́ láwálé ayé ò ní kó ṣẹkẹṣẹkẹ sí yín lọ́wọ́ o ẹ ní ya wèrè lájò o gbogbo àwọn yẹn tá a wà nílé gbogbo àwa tá a wà ní ilé bàbá ẹni láwa ni àtìlú bọ́ sílùú kan ni ayé ò ní kọ́ lẹ́tà àbànújẹ́ sí wa ní wà mí ẹkún mu o lẹ́gbẹ̀ẹ́ wa bá ń ná àmà bá wọn náà ni o lẹ́gbẹ̀ẹ́ wa bá ń wọ̀ àmà bá wọn wọṣọ ọgbà àmà bá wọn náwó gbà ní kúṣẹ́ wọn o ọ̀tá ò ní yọ̀ wá o èmi ọmọ yín lẹ́ẹ̀kan sínú Lùkùmọ́nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire kàbìtì ẹ̀ ń béèrè nọ́mbà lẹ́ẹ̀kan sí 08032983298 08133155111 gbogbo àlákọ́lá lè sọ lórí ètò yìí o tẹ́ bá ti darapọ̀ mọ́ wa àlá tẹ́ bá lá tí ó bá papọ̀ méjì ta sẹ́ǹdì jáde yìí
ẹ pè wá tẹ́ ẹ bá ti wà nínú gúrùpù wa má fi mẹ́sẹ̀gì lẹ̀ ní wásáàpù o ṣe má fi wásáàpù kọ̀ pè mí ní ìdá olóhùn o rípo ti darapọ̀ mọ́ gúrùpù yìí tó ọ wà á pè mí látòrí nọ́mbà rẹ̀ so ti gbọ́ báyìí ó pè mí látòrí nọ́mbà rẹ̀ ó sì dá olóhùn èmi kì í gbowó o ọ̀fẹ́ ni o torí ohun tọ́lọ́wọ́n bá bá fún ni ká fi ṣàǹfààní fọ́mọ aráyé o ire kàbìtì. Àrùn tí ré kúrò lórí mi ò ré ó lórí epo, ó lórí ẹja, ó lórí ìjàpá àtàwọn. Ìmúlẹ̀rẹ́ bí wọ́n láwo ìtẹ̀tẹ̀, àwo méje, àwo ìrèké. Ètò àgbo lọ́nà fọ́mọ àwo, àjẹ́ ìtura olúgbòhùngbòhùn ni. Àwo méje, àwo ìrèké. Olúwo wa jagun máa ṣe. Àjẹ́ ìtura bàbá olúgbòhùn náà bàbá olúgbòhùn. Bàbá olúgbòhùn bàbá olúgbòhùn. Olúmọdé ọmọ akẹyẹ tí lọ́jọ́.